àṣé àlá ni Bísí ńlá wípé Àlàní gbé orí rẹ̀ níbi. Àwọn èèyàn bẹ́ẹ̀ sì ní gbé mọ́tò wá sọ́dọ̀ Bísí láti bá wọn tún un ṣe. Wọn kò gbé mọ́tò wá sọ́dọ̀ Àlàní mọ́. Ó tún lè débi wípé kò rí oúnjẹ rà mọ́ tí ìyá Sodiq sì ń sọ fún pé òun ò ní ta oúnjẹ àwìn fún mọ́. Àlàní rán ìyá Sodiq létí wípé owó mọ̀ tó wà lọ́wọ́ òun tóun sì máa ń ra oúnjẹ lọ́wọ́ rẹ̀ tóun máa ń san àsánlé owó. Àwọn ọmọọṣẹ́ Àlàní pinnu láti kúrò lọ́dọ̀ rẹ̀ tí méjì nínú wọn sọ pé àwọn yóò padà sí iṣẹ́ òòjọ́ wọn tí ẹ̀kẹta sì sọ pé òun yóò lọ sọ́dọ̀ Sisi Mẹ́kò láti máa báṣẹ́ òun lọ táwọn yòókù sì sọ fún un pé ìwà ọ̀dàlẹ̀ nìyẹn. Lẹ́yìn ìgbà náà ni wọ́n sì dúró sọ́dọ̀ ọ̀gá wọn. Rìwáyà wá dúpẹ́ lọ́wọ́ Bísí fún ìrànlọ́wọ́ owó iléèwé ọmọ rẹ̀ tó ràn án lọ́wọ́ láti san. Lọ́jọ́ kan ẹnìkan da ayọ̀ sínú ẹ́ńjìnì ọkọ̀ tí wọ́n gbé wá sọ́dọ̀ Bísí èyí tí Àlàní jẹ́wọ́ fún ọ̀rẹ́ wípé òun ṣe bẹ́ẹ̀ lóru àti pé kékeré lòun ṣe yẹn òun tóun á sì bá Bísí jà lójú ayé àti nínú ẹ̀mí ni àwọn olè bá jí Brainbox mọ́tò tí wọ́n gbé fún Àlàní láti bá wọn tún ṣe. Ọ̀gá wọn bá wọn ṣèpàdé lórí bí wọ́n ó ṣe ran Àlàní lọ́wọ́ látàrí wípé ẹni tó ní mọ́tò náà sọ pé òun bá wọn fa wàhálà lórí rẹ̀. Rìwáyà sọ pé kí wọ́n lọ bẹ ọ̀gá sọ́jà náà ṣùgbọ́n Bísí sọ pé kí Àlàní ta mọ́tò àti ilé tó bá ní láti lè fi ra Brainbox mìíràn fún ẹni tó ní. Ó wá rán Àlàní létí àwọn kòǹgbákùgbé ọ̀rọ̀ tó ti sọ sí i lọ́pọ̀lọpọ̀. Bísí padà fún lówó tó nílò tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àlàní sọ pé òun ti yíwà padà òun ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ dáadáa sáwọn oníbàárà òun. Lẹ́yìn ìgbà náà ni Bísí ṣe àìsàn tí wọ́n sì sọ fún un pé ibi iṣẹ́ rẹ̀ ni ogun náà ti wá àti pé ó ní láti kojú ẹni náà kí àìsàn yẹn kó lè padà sọ́dọ̀ ẹni tó ṣiṣẹ́ ibi náà. Ọkọ àfẹ́sọ́nà Bísí ní kó má padà sí ibi iṣẹ́ náà mọ́ ṣùgbọ́n ó fàkíkọrí láti kojú Àlàní. Nígbà tó dé ibi iṣẹ́ náà ni Rìwáyà bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pẹ̀pẹ̀ wípé kó dáríjì òun. Ó wá jẹ́wọ́ bó ṣe lọ ṣe oògùn láti fi àìsàn ṣe Bísí tó sì ba ayé Àlàní jẹ́. Ọ̀rọ̀ yìí ya Bísí lẹ́nu torí pé ó ti lérò pé Àkànní ló wà nídìí àìsàn tó ń ṣe òun. Ó yà á lẹ́nu torí pé ó ti rò pé Àkànní ló wà nídìí àìsàn tó ń ṣe òun láì mọ̀ pé Rìwáyà tóun finú tán ni ó ṣe òun. Rìwáyà padà kú, Àlàní àti Bísí parí ìjà wọn tí wọ́n sì rẹ́ padà. Ẹ̀kọ́ tó wà nínú eré náà ni pé kí ọ̀gá máa ṣe dáadáa sọ́mọ iṣẹ́. Ìwà tí Bísí hù sọ́mọ iṣẹ́ rẹ̀ ló mú pa wá solution sọ̀rọ̀ ayé rẹ̀. Ẹni tí Ọlọ́run bá gbà fún tó bá ń gbéga kó rọra ṣe kó rọra tẹ̀lẹ̀ jẹ́jẹ́. Ohun tá a bá ṣe lónìí ló lè retí ẹ o. Oore ló pé ìkà ò pé. Ṣẹ́yìn tí wo eré Sisi Mẹ́kò ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa kẹ́ share fídíò wa kẹ́ subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ yín.